ẹ má ṣe bínú, network ló ń ṣe mọ̀nàmọ́ná. Fún àǹfààní àwọn tí kò mọ bí a ti bẹ̀rẹ̀, a máa tún mú láti bẹ̀rẹ̀ náà ni. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ tí èmi àti yín rí gbà lónìí tá a fi ń jẹ́ alààyè ọkàn lọ́jọ́ tòní. A dúpẹ́ fún ìdásí ẹ̀mí wa tá a fi wà títí di wákàtí àti àkókò yìí. Mo gbàdúrà pé ní orúkọ Jésù, èmi àti rẹ kò ní sọnù lójijì. Mo kí gbogbo wa ní gbogbo ibi tí a ti ń wò mí tàbí tí a ti ń gbọ́ mi. Ojú tẹ́ fi ń wò mí, ojú yẹn kò ní fọ́. Bákan náà, etí tẹ́ fi ń gbọ́ mi, etí náà ò ní di lórúkọ Jésù. Orí ètò tá a wà ni à ń pè ní ẹ̀kọ́ Bíbélì orí afẹ́fẹ́. Ohun tí a sì mú wá lónìí, òun náà ni à ń sọ nípa rẹ̀ pé kí ni à ń pè ní ọ̀run òun ayé. Mo máa ń sọ ní gbogbo ìgbà pé ohun gbogbo tí Ọlọ́run dá, òwe ló fi ń pa. Hallelujah. Ohun gbogbo tí Ọlọ́run dá pátápátá, òwe ló máa fi ń pa. Gẹ́gẹ́ bí orin tí a fi fún mi, ó ní lówe lówe lọ̀rọ̀ Ọlọ́run, lówe lówe lọ̀rọ̀ Olúwa, lówe lówe ló máa ń ṣiṣẹ́, lówe lówe lọ̀rọ̀ Ọlọ́run. Gbogbo iṣẹ́ tí Ọlọ́run ń ṣe, òwe ló fi ń pa. Ó ń fi èmi àti rẹ pòwe, bẹ́ẹ̀ ló fi igi, gbogbo nǹkan tó dá, bẹ́ẹ̀ ló fi pòwe. Hallelujah. Ó ní àwọn àgbà ṣe lọ wọ́n bọ̀ nílẹ̀ Yorùbá. Wọ́n ní lówe lówe làálù àgìdìgbò, ọlọ́gbọ́n ló lè yé, àwọn ọ̀mọ̀ràn ló lè mọ̀ ní ọ̀rọ̀. Àwọn ọ̀mọ̀ràn náà kíni wọ́n lè jó, àwọn náà ló lè tún mọ̀ ní ọ̀rọ̀. Hallelujah. Ọ̀run òun ayé. Kí ni à ń pè ní ọ̀run òun ayé gan-an? Ohun tí à ń pè ní ọ̀run òun ayé, òun ni èmi àti rẹ tí à ń jẹ́ ènìyàn. Èmi àti rẹ tí à ń pè ní ènìyàn. Àwa là ń jẹ́ ọ̀run òun ayé. Ẹnìkan bi mí pé báwo ló ṣe rí? Ó máa rí bẹ́ẹ̀ torí pé ohun gbogbo tá à ń sọ yìí, ó ṣòkùnkùn sí èmi, ló ṣòkùnkùn sí ìwọ, ó ṣòkùnkùn sí gbogbo wa pátápátá. Ṣùgbọ́n nípa oore ọ̀fẹ́ Ọlọ́run èyí tá a fi fún wa ní Bíbélì, nínú ọ̀rọ̀ Ọlọ́run, láti rí pé àṣé àwa ènìyàn yìí ni Ọlọ́run fi ń pa òwe ọ̀run òun ayé tí à ń sọ nípa ẹ̀. Lóòótọ́ tá a bá wo ìwé Genesis orí 1 ẹsẹ̀ 1, ó wí pé Ọlọ́run dá ní ọ̀run òun ayé. Gbogbo alákà, Ọlọ́run dá ọ̀run òun ayé. Ṣùgbọ́n àwa ń wá ìtumọ̀ ọ̀run òun ayé yìí, à ń wá. Ṣùgbọ́n nígbà tí ọ̀rọ̀ Ọlọ́run máa ṣí àṣírí, tí ẹ̀mí máa tú àṣírí yìí, ló jẹ́ ká mọ̀ pé àwa ènìyàn ni. Hallelujah. Ẹ̀yin ènìyàn Ọlọ́run, ẹ máa bá mi kálọ lórí ètò náà. Tí a bá wo ìwé Àìsáyà 66 verse 1, ó wí pé ọ̀run ni ìtẹ́ mi, ayé sì ni àpótí ìtìsẹ̀ mi. Ọ̀run ni ìtẹ́ mi, ayé sì ni àpótí ìtìsẹ̀ mi. Tí a bá wo ọ̀rọ̀ yìí, a rí pé Ọlọ́run fúnra rẹ̀ ló ń sọ̀rọ̀ nígbà ni látẹnu wòlíì Àìsáyà. Hallelujah. Ó wá ń béèrè ìbéèrè kan níbẹ̀. Ó ní níbo ni ilé tí ẹ kọ́ fún mi gbé wà? Àti níbo sì ni ibi ìsinmi mi gbé wà? Níbo ni ilé tí ẹ kọ́ fún mi gbé wà? Àti níbo ni ìsinmi mi gbé wà? Lóòótọ́ tá a bá wò ó, ibo la lè sọ pé Ọlọ́run gbé? Àbí bo ni èmi àti rẹ̀ pèsè sílẹ̀ fún Ọlọ́run pé kó máa gbé? My God. Ìyẹn ni pé Ọlọ́run tí a rí yìí, ó máa ń sọ ọ̀rọ̀ ẹ̀, àwa má rí dìní. Orin ìjọ mímọ́ ni, ọ̀nà tọ́lọ́run gbà ṣòro láti ṣe iṣẹ́ rẹ̀, ọ̀nà rẹ̀ ẹnìkan kò mọ̀, àwa má rí dìní, ẹnìkan kò mọ̀ ọ̀nà rẹ̀ bó ṣe ń ṣiṣẹ́.
òun ló fi jẹ́ pé ló fi sọ pé lówe ni ọ̀rọ̀ tòun Ọlọ́run. Tí a bá wo ìwé orin Dáfídì tí a ń pè ní Psalm 33 verse 4 to 6, òun náà sọ nǹkan kan. Ó ní nítorí tí ọ̀rọ̀ Olúwa tọ́ àti gbogbo iṣẹ́ rẹ̀ lè à ń ṣe nínú òtítọ́. Gbogbo nǹkan tí Ọlọ́run sọ, Bíbélì sọ pé gbogbo ẹ̀ ló tọ́, gbogbo iṣẹ́ tó ń ṣe, gbogbo ohun tó sì ń sọ pátápátá tí ó jẹ́ ọ̀rọ̀ rẹ̀, gbogbo ẹ̀ ní kíni ló já sí òtítọ́. Gbogbo iṣẹ́ rẹ̀ lẹ́sìn kíni ló sì ti jẹ́ kíni ló ń ṣe là ń ṣe kíni nínú òtítọ́ ló ti ń ṣe gbogbo nǹkan ẹ̀. Ẹsẹ̀ 5 òun wá ń béèrè lọ́wọ́ wa, ó ní ilẹ̀ ayé kún fún àánú Olúwa. Ilẹ̀ ayé ó kún fún àánú Olúwa. Ìyẹn ni pé oore ọ̀fẹ́ ní ilẹ̀ yìí rí gbà tí a fi mú ènìyàn jáde láti inú ilẹ̀ tí a ń pè ní ẹni àkọ́kọ́ tá a kọ́kọ́ dá tá a ń pè ní bàbá wa Adam. Oore ọ̀fẹ́ ńlá ni ilẹ̀ rí gbà tí a fi mú ènìyàn jáde láti inú erùpẹ̀ wá. Torí pé kíni Ọlọ́run sọ̀rọ̀, ó ní gbogbo nǹkan tó ń sọ gbogbo ẹ̀ ló tọ́, iṣẹ́ òun ló sì kíni nínú òtítọ́ ni. Ìwà gbọ́ ni ilẹ̀ ayé kún sí kíni ó kún fún àánú Olúwa. Ẹsẹ̀ 6 òun wá sọ, ó ní a dá àwọn ọ̀run nípa èémí ẹnu rẹ̀. Ẹ kíyèsí, a dá àwọn ọ̀run nípa èémí ẹnu rẹ̀. Ìyẹn ni pé tí kò bá sí èémí tí Ọlọ́run mí sínú ènìyàn tí a ń pè ní bàbá wa Ádámù nígbà àkọ́kọ́, ìyẹn ni pé kò sí nǹkan tí ó ń jẹ́ alààyè ọkàn. Tẹ́ bá wo ìwé yẹn, ó jẹ́ ká mọ̀ pé ó mí èémí ló mú sí ihò bàbá wa Ádámù. Ni a fi dé kí ni ènìyàn fi ń jẹ́ ènìyàn. A dá àwọn ọ̀run nípa èémí ẹnu rẹ̀. À ń sọ nípa ayé, ọ̀run òun ayé. Ọ̀rọ̀ Olúwa tẹ̀síwájú. Mo fẹ́ kí gbogbo wa jọ farabalẹ̀ ká jọ máa gbọ́ mi. Ọ̀run wọ inú ayé, ayé sì mú kíni ó sì mú ènìyàn jáde. Ọ̀run wọ inú ayé, a sì mú ènìyàn jáde láti kíni láti inú ayé yìí wá gẹ́gẹ́ bí kíni gẹ́gẹ́ bí alààyè ọkàn. Wọ́n sì kíni wọ́n sì di ara kan. Hallelujah. Ọ̀run wọ inú ayé, a mú ènìyàn jáde gẹ́gẹ́ bí alààyè ọkàn. Lákìní wọ́n sì kíni wọ́n di ara kan. Ẹ jẹ́ ká jọ kíyèsí ọ̀rọ̀ yẹn. Tí a bá wo ìwé mímọ́ dáadáa, a rí pé nígbà tí a dá Ádámù tán, lẹ́yìn àtàrà bàbá wa Ádámù láti yọ Éfà, ọ̀run ló ṣiṣẹ́ wọnú ayé, ló mú èèyàn jáde láti inú erùpẹ̀ wá, ó mí èémí yìí sí. Ọ̀run òun ayé. Hallelujah. Ṣùgbọ́n mo fẹ́ kí a mọ̀ pé ara ti ọ̀run ló ń ṣiṣẹ́ pẹ̀lú kíni ara ti ayé yìí. Ara ti ọ̀run ó ń ṣiṣẹ́ pẹ̀lú ara ti ayé. Ọ̀run wọnú ayé, a mú ènìyàn jáde láti inú erùpẹ̀ wá. Ènìyàn wá jẹ́ alààyè ọkàn nípa èémí tí Ọlọ́run mí sí ènìyàn. Èémí tó mí sínú ènìyàn láti kíni láti jẹ́ alààyè ọkàn. Tí a bá wo ìwé Kọ́ríńtì Kíní, 1 Corinthians chapter number 15 verse 39 to 40. À ń sọ nípa ara ti ọ̀run àti ara ti ayé, pé àwọn méjèèjì kíni wọ́n jọ ń ṣiṣẹ́ pọ̀ ni, wọ́n fi kíni la fi ń jẹ́ ènìyàn. Tí ara ti ọ̀run kò bá darapọ̀ mọ́ ti ayé, tí ọ̀run kò bá ṣiṣẹ́ pẹ̀lú ayé, ẹ má jẹ́ kí n tàn yín, kò ní sí nǹkan tó ń jẹ́ ènìyàn. Ìwé Kọ́ríńtì tá à ń sọ yìí, 1 Corinthians chapter number 15 verse 39 to 40. Ó wí pé gbogbo ẹran ara kì í ṣe ẹran ara kan náà. Ara ti òkè ọ̀run ń bẹ,
ara ti ayé pẹ̀lú sì ń bẹ, ara ti òkè ọ̀run ń bẹ, ara ti ayé pẹ̀lú òun náà kíni òun náà ń bẹ. Ara ti ọ̀run mo sọ ó ń ṣiṣẹ́ pẹ̀lú ti ayé. Mo fẹ́ kí a fi ara balẹ̀ gbọ́ ọ̀rọ̀ mi dáadáa. Ara méjèèjì yìí ṣiṣẹ́ pọ̀ fúnra wọn. À ń sọ nípa ọ̀run òun ayé. Ara méjèèjì ṣiṣẹ́ pọ̀ ló fi di pé kíni o la fi ń jẹ́ ènìyàn, ní a fi kíni o la fi di ara kan. Ara tí òkè ọ̀run ń bẹ, ara tí ayé sì ń bẹ pẹ̀lú. Ṣùgbọ́n ògo kan ju ògo kan lọ. Ògo tí ọ̀run, ògo tí ara tí ọ̀run ó ju ògo tí ara tí ayé yìí lọ. Ọ̀run òun ayé. Ògo tí ọ̀run ó ju ògo tí kíni o ju ti ayé lọ. Ṣùgbọ́n méjèèjì ń ṣiṣẹ́ fúnra wọn. Wọ́n di kan, wọ́n di ara kan, wọ́n fi kíni o la fi ń jẹ́ ènìyàn. Hallelujah. Ọ̀rọ̀ yìí sì ń rú àwọn ènìyàn lójú pé báwo ló ṣe jẹ́ bẹ́ẹ̀? Ọ̀run òun ayé ó ṣe jẹ́ pé òun ló là ń pè ní ènìyàn. Ẹ máa bá mi ká lọ. Tí a bá tún wo ohun tí ọ̀rọ̀ Ọlọ́run sọ fún wa, ara tí ọ̀run a máa fi gbogbo ìgbà ro ohun kíni, ohun tí ọ̀run ni. Ó ń ṣiṣẹ́ ti ọ̀run ní gbogbo ìgbà. A máa ro ohun tí ọ̀run, ohun tí ọ̀run, ohun tí ọ̀run ló máa rò ní gbogbo ìgbà. Bẹ́ẹ̀ sì ni ara ti ayé pẹ̀lú a máa kíni, a máa fi gbogbo ìgbà ro kíni ohun tí ayé yìí, ohun tó ń dán lórí ilẹ̀ alààyè. Nínú kíni o, nínú ọkàn kan náà, nínú ẹ̀mí kan náà sì ni. Ara ti ọ̀run a ṣiṣẹ́ ti ọ̀run, a máa ro ohun tí ọ̀run pé ọjọ́ kan ni máa fi ayé sílẹ̀, tí máa gbápá, tápá ò ní ṣe gbé, tí máa gbẹ́sẹ̀, tẹ́sẹ̀ ò ní ṣe gbé. Ó ń ro ti ọ̀run. Ilé wo ni mo fẹ́ dé sí lọ́run? Ibo ni mo fẹ́ dé sí? Ṣé máa rí lédè sí ṣá? Ara ti ọ̀run ló ń ṣiṣẹ́ yẹn. Ara tí a sì máa rò pé ara táyà ní a máa lé bó ṣe fẹ́ ralẹ̀, bó ṣe fẹ́ kọ́lé, bó ṣe fẹ́ gun mọ́tò, bó ṣe fẹ́ ṣe gbogbo nǹkan tó wà lórí ilẹ̀ alààyè pátápátá. Lára ti kíni, ara tí ayé máa ń rò. Tí a bá sì kíyèsí dáradára, a ó rí wípé ọgbọ́n àti òye ni Ọlọ́run fi kíni ló fi ṣètò ọ̀run òun ayé. Ọgbọ́n ni Ọlọ́run fi ṣe ètò ọ̀run òun ayé. Ẹnìkan tó ń bi mí pé bíi ti bò ó máa ṣe o. Ìwé òwe mo ń sọ nípa Proverbs chapter number 3 verse 19 wípé a fi ayé sọlẹ̀ nípa ọgbọ́n. Ọgbọ́n la fi kíni o, la fi ayé sọlẹ̀. Ó ṣe ètò ọ̀run nípasẹ̀ òye. Ẹ̀rí, ó fi ọgbọ́n, ó fi kíni, tá bá wò ọgbọ́n la fi dá ènìyàn. Ádámù àkọ́kọ́, bàbá wa Ádámù, ọgbọ́n ni Ọlọ́run fi kíni ló fi mú erùpẹ̀, ló fi mú èèyàn jáde nínú erùpẹ̀, ló fi mí èémí ìyè sí i. Ó fi ọgbọ́n sí kíni, ó fi ayé sọlẹ̀ nípa ọgbọ́n ló fi ṣe. Ó wá ṣe ètò ọ̀run nípasẹ̀ kíni, nípasẹ̀ òye. Yes, a ti dá ènìyàn. Ó wà, kò lè sọ̀rọ̀, kò lè gbápá, kò lè rìn, kò lè ṣe nǹkan kan. Ọ̀ntẹ̀lẹ̀gbà tí Ọlọ́run mí èémí ìyè sí ihò imú rẹ̀ ni ìyẹn ṣe kíni ló di alààyè ọkàn. Òye ni wọ́n gbé pé yes, tí a bá mí èémí ìyè sí ọkàn rẹ̀, sí imú ihò imú yìí, á di alààyè ọkàn. Ọgbọ́n ló fi mú ènìyàn láti inú iyẹ̀pẹ̀ wá. Ó wá fi kíni o, ó fi òye rò pé ó fi mí èémí ìyè, èèyàn di alààyè ọkàn. Ìyẹn ni pé ọgbọ́n ni Ọlọ́run fi ṣe ohun gbogbo nípasẹ̀ ohun gbogbo nínú ohun gbogbo. Èyí tó túmọ̀ sí pé ẹ̀mí ni ara ti ọ̀run. Oh my God. Àgọ́ ara wa yìí, òun ni kíni o, ara ti ayé yìí. Ògo kan ju ògo kan lọ. Ògo ti ọ̀run ó ju ògo ti ayé yìí lọ. Ara ti ọ̀run
ó ju ara ti ayé yìí lọ. Hallelujah. Tí a bá ń wo ọ̀rọ̀ tí mò ń sọ lọ yìí, mo fẹ́ kí ọlọ́gbọ́n ènìyàn tó bá ń gbọ́ mi kó máa bá mi fi ọkàn bá ìrìn àjò yìí lọ. À ń sọ pé ọ̀run òun ayé ni èmi àti rẹ̀ tí à ń jẹ́ ènìyàn. Àbájọ tí Eliu fi sọ nínú ìwé Job chapter number 33 verse 4 wípé ẹ̀mí Ọlọ́run ni ó ti dá mi àti ìmísí Olódùmarè ni ó ti fún mi ní ìyè. Eliu ló sọ yẹn nínú ìwé Job. Ẹ̀mí Ọlọ́run ni ó ti dá mi. Ìyẹn ni pé tí a kò bá mí èémí ìyè sínú ènìyàn, ènìyàn kò ní kò lè já àlàyé ọkàn. Èémí ló jẹ́ kí ìmísí Olódùmarè ló wọnú ayé ènìyàn tí ènìyàn fi yè tó fi ń jẹ́ ènìyàn. Abẹ́ gbọ́ nǹkan tí Eliu sọ ni nínú ìwé Job yẹn sẹ́, Job chapter number 33 verse 4. Ó wípé ẹ̀mí Ọlọ́run ni ó ti dá mi àti ìmísí Olódùmarè ni ó ti fún mi ní ìyè. Ìyẹn ni pé a mú ènìyàn nígbà tí ẹ̀mí yẹn ò tí ì wọbẹ̀. Oh my God, tí ìmísí Olódùmarè kò tí ì wọnú ènìyàn kò tí ì yè nígbà yẹn. Ìyẹn ni pé láìsí ẹ̀mí ara kò ní èrè kan. Láìsí ẹ̀mí ara kò ní èrè kankan. Flesh ni tí ẹ̀mí ò bá sí nínú ènìyàn, flesh jobless. Hallelujah. Gẹ́gẹ́ bí ìwé Jòhánù orí 6 John chapter number 6 verse 63 ti wí. Ó wí pé ẹ̀mí ní sọ ní di alààyè, ara kò ní èrè kan. Ìwé Jòhánù John chapter number 6 verse 63 ló sọ bẹ́ẹ̀. Ẹ̀mí ní sọ ní di alààyè, ara kò ní èrè kan. So tí kò bá sí ẹ̀mí tá à ń sọ tá à ń pè ní ara ti ọ̀run, ara ti ayé yìí kò ṣe kíni, kò ní mínì. Ẹ máa bá mi kà lọ lọ́rọ̀ yìí. Bákan náà níwé 1 Corinthians chapter number 3 verse 16 wípé 1 Corinthians chapter number 3 verse 16 wípé ẹ̀yin kò mọ̀ pé tẹ́ḿpìlì Ọlọ́run ni ẹ̀yin ṣe, àti pé ẹ̀mí Ọlọ́run tí ń gbé inú yín. Pé kí ni o? Ẹ̀mí Ọlọ́run ń gbé inú yín. Ṣé ẹ̀yin kò mọ̀ pé tẹ́ḿpìlì Ọlọ́run ni ẹ̀yin ṣe, àti wípé ẹ̀mí Ọlọ́run ni kí ni o? Ó ń gbé inú yín. Ẹ̀mí Ọlọ́run tó ń gbénú wa, òun là ń pè ní ara ti ọ̀run tó ń gbénú àwọn ènìyàn, tí a fi ń pè wá ní tẹ́ḿpìlì Ọlọ́run. Tí ò bá sí ẹ̀mí, èémí ìyè tá a mí sí ihò bàbá wa Ádámù, ẹni àkọ́kọ́ tá a kọ́kọ́ dání, ẹ má jẹ́ kí n tàn yín, ènìyàn kò lè jẹ́ ènìyàn. Ọ̀run òun ayé. Hallelujah. Tá a bá tún kíyèsí ìwé Mark chapter number 13 verse 31 wípé, Mark chapter 13 verse 31 wípé ọ̀run òun ayé yóò rí kọjá, ṣùgbọ́n ọ̀rọ̀ mi yóò rí kọjá. Ọ̀run òun ayé á rí kọjá, ṣùgbọ́n ọ̀rọ̀ òun kò lè kọjá, kò lè lọ lásán. Ìyẹn ni pé ènìyàn yóò máa kú, ṣùgbọ́n Ọlọ́run kò ní o. Ọ̀rọ̀ Ọlọ́run kò lè kú láéláé. Òun náà làwọn náà ń sọ lọ́wọ́lọ́wọ́ yìí. Ọ̀rọ̀ Ọlọ́run ti wà kan tó bí pọ̀rípọ̀rípọ̀ máa pọ̀pọ̀ bàbá ti wà. Àwọn wọ́n ti kọjá lọ. Ọ̀run àwọn ayé á rí kọjá, ṣùgbọ́n ọ̀rọ̀ mi kò lè lọ láéláé. Ó máa wà, ọ̀rọ̀ Ọlọ́run máa wà for life ni. Èyí tá à ń sọ yìí náà sì máa wà. Òun náà là ń sọ yìí. Hallelujah. Ìyẹn ni pé ènìyàn wá gíní, ènìyàn á máa kú, á máa lọ, àwọn ìran kan á máa lọ, ìran mi máa dé, wọ́n sì máa padà tún sọ ọ̀rọ̀ Ọlọ́run. Ọ̀rọ̀ Ọlọ́run sì máa sọ̀rọ̀. Ọ̀run òun ayé á kọjá, ènìyàn á kú, á lọ.
òun ni ara tí ọ̀run máa ń rò pé ọjọ́ kan ń bọ̀, ọjọ́ kan ń bọ̀ ta ó sùn ta ò ní jí. Ṣé mi àti ẹ̀rọ níbẹ̀? Ọjọ́ kan ń bọ̀ ta ó sùn ta ò ní jí. Ṣá ń rò ó? Ọjọ́ ta máa gbápá tápá kò ní ṣe é gbé, ọjọ́ ta máa gbẹ́sẹ̀ o tẹsẹ̀ àkọ́ṣẹ́. Ọjọ́ tí mò ń sọ o, ọjọ́ ikú ẹ̀dá ni. Ẹ bá jẹ́ ká ronú ká yí padà sólúwa. Ẹ kíyèsí. So tí a bá lè máa ronú ní ti ara ti ọ̀run tó wà nínú wa tá a fi ń jẹ́ ènìyàn, tí a bá lè máa ronú tí ọ̀run pé ẹ̀mí máa jáde níjọ́ kan, flesh máa padà síbi tó ti wá. Oh my God, a mọ̀ pé lóòótọ́ èmi àti rẹ là ń pè ní ayé, ọ̀run òun ayé. Mo sì ń bọ̀ ńbẹ̀, mo ti dé. Hallelujah. Mo fẹ́ kí a mọ̀ pé gbogbo wa rántí pé ọ̀rọ̀ Olúwa kí ni kò lè kú láyéláyé. Ọ̀rọ̀ Olúwa lè kú. Hallelujah. Ọ̀rọ̀ Olúwa kí ni kò lè kú. Ó ti jẹ́ kí a mọ̀ pé ọ̀run òun ayé ni ìtẹ́ òun Ọlọ́run. Ayé sì ni àpótí kí ni ìtìsẹ̀ rẹ̀ pẹ̀lú. Ọlọ́run jẹ́ ká mọ̀ pé lóòótọ́ àti mọ̀ pé ìwé ẹ̀ ti jẹ́ ká mọ̀ pé ọ̀run ni kí ni ìtẹ́ òun Ọlọ́run. Ọ̀run ni ìtẹ́ òun Ọlọ́run. Ìwé Àìsáyà ti jẹ́ ká mọ̀, Àìsáyà 66 jẹ́ ká mọ̀ pé ayé sì ni kí ni àpótí ìtìsẹ̀ tòun. Àwa ènìyàn sì ni tẹ́ḿpìlì rẹ̀ pẹ̀lú. Mo jẹ́ ká mọ̀ àwa èèyàn náà ni tẹ́ḿpìlì kí ni àwa ni tẹ́ḿpìlì Ọlọ́run. Hallelujah. Now, mo fẹ́ kí a máa fi etí bá mi lọ nínú ọ̀rọ̀ yìí, torí pé kí ni mo fẹ́ kí ọ̀rọ̀ yìí yé wa dáadáa, ká lè mọ̀ pé lóòótọ́ àwa ènìyàn ni kí ni àwa ni à ń pè ní ọ̀run òun ayé. Hallelujah. Dájúdájú inú ènìyàn ni kí ni ẹ̀mí ń gbé. Inú ènìyàn ni ẹ̀mí ń gbé. Kò síbi méjì tí ẹ̀mí ń gbé ju ní kí ni inú àwa ènìyàn lọ. Láti sọ pé ẹ̀mí yẹn, èémí ìyè tí Ọlọ́run mí sí ihò ènìyàn jọ́ kìíní àná, tí èèyàn fi ń jẹ́ ènìyàn, òun ló fi jẹ́ ẹ̀mí tó gbé ènìyàn ró. Orin celestial ni. Arákùnrin omi, arábìnrin, ṣó ti gbẹ́mí mímọ́ bí ó ń bèrè ní o. Láìsí ẹ̀mí òfo lènìyàn. Láìsí ẹ̀mí yẹn, mo ti sọ lẹ́ẹ̀kan pé àgọ́ ara yìí kòròfo ni, kò wúlò, kò jẹ́ nǹkan kan. À ń sọ nípa ọ̀run òun ayé. Hallelujah. Ẹ̀mí sì lè Ọlọ́run. Yes. Ọlọ́run tá à ń sọ yìí ẹ̀mí ni. Ṣùgbọ́n ibo ló ń gbé? Ibo la kọ́ fún un tó ń gbé? Ló ti bèèrè lọ́wọ́ lẹ́ẹ̀kan pé ibo ní ibi ìsinmi tòun tá a gbé la pèsè sílẹ̀ fún un. Ibo ni ẹ̀mí yẹn ń gbé? Tá a bá wo ìwé Jòhánù orí 4, John chapter 4 verse 24, àti sọ pé ẹ̀mí ni Ọlọ́run gẹ́gẹ́ bí ìwé Jòhánù ti wí. Ìwé John chapter 4 verse 24 ó sọ, ó wí pé ẹ̀mí ni Ọlọ́run. Ó wá jẹ́ ká mọ̀ pé àwọn tó ń sìn ín, wọn kò lè ṣe aláìsìn ní ẹ̀mí, ní òtítọ́ àti ní òdodo. Nínú ẹ̀mí ni, torí pé ẹ̀mí ló máa ń ro ohun ti ọ̀run. Níwọ̀n ìgbà tó bá ti lè sin Ọlọ́run nínú ẹ̀mí, definitely wàá máa ro ohun ti ọ̀run pé ibì kan ló ń lọ wò, kò ló fẹ́ dé sí. Ẹ̀mí ni Ọlọ́run. Ìyẹn ni pé inú ọkàn ènìyàn ni ìtẹ́ kí ni ìtẹ́ Ọlọ́run. Inú ọkàn wa àwa ènìyàn, ibẹ̀ ni ìtẹ́ Ọlọ́run. Kò síbi tó ń gbé. Àti ẹ̀mí ìyè sínú ihò mú ènìyàn, ó ti wọnú ènìyàn, èèyàn fi ń jẹ́ ènìyàn, ó wá fi bẹ̀ sí ibùgbé. Tí a bá wo ọjọ́ àkọ́kọ́ nígbà tá a dá ọ̀run òun ayé tán, Bíbélì jẹ́ ká mọ̀ pé ẹ̀mí Ọlọ́run rá bàbà lórí kíni, lórí omi, lórí ibú omi. Ó ń lọ, ló ń bọ̀, ó ń lọ, ó ń bọ̀, kò rí bí kíni, kò rí bí farapamọ́ sí. Ó wá sọ nígbà náà, ó ní kí ìmọ́lẹ̀ kó wà. Ẹ kíyèsí, ìmọ́lẹ̀ wà. Nígbà tí ìmọ́lẹ̀ yẹn ti wà, ẹ jẹ́ ká jọ bira wa, ẹ̀mí yẹn ibo ló wà nígbà yẹn, ibo ló wà wọ̀? Ṣàtúrí pé ẹ̀mí Ọlọ́run sábẹ̀rẹ̀ mọ́. Ṣé wo mọ̀ pé òun náà ni ìmọ́lẹ̀ ni? Ọ̀rọ̀ tí débẹ̀ ọ̀rọ̀ ṣe ń bọ̀ ńbẹ̀.
hallelujah. A sì máa mú gbogbo akọ̀ mú lẹ́sẹẹsẹ a sì ń bọ̀ mbẹ̀, hallelujah. So àgọ́ ara wa òun ni kíni o, òun ni àpótí ìtìsẹ̀ rẹ̀, yẹn pé àgọ́ ara wa èyí tó ń jẹ́ àpótí ìtìsẹ̀ òun ni flesh yìí, òun ló jẹ́ flesh because ó ń gbé, ó ti wà ní ọkàn, a kò lè rí ìtẹ́ Ọlọ́run nìyẹn, ibi tí Ọlọ́run ń gbé ní ìta ń pè ní ẹ̀mí ń gbé inú ọkàn, inú ló wà, ara ti ọ̀run ó wà nínú, o ò lè fojú rí, ó wà nínú ẹran. Bíbélì sọ pé ó ní ẹ̀mí tó wà nínú ènìyàn ló ń bẹ nínú ẹranko, ẹ̀mí tó wà nínú ènìyàn ló ń bẹ nínú ẹranko. Ọjọ́ tí ẹranko bá ti kú, ẹ̀rí pé ẹ̀mí yẹn ò lè rí, ẹ̀mí máa jáde, exactly bíi tènìyàn náà nìyẹn, hallelujah. Inú ọkàn wa ní kíni, òun ni Ọlọ́run ṣe fi wá jẹ ọba lórí ohun gbogbo tó dá pátápátá, torí pé ó ti fi wá ní ọgbọ́n ló fi fìdí ayé sọlẹ̀, nípasẹ̀ òye ló ṣe kíni, ló fi mú, ló fi pèsè ọ̀run, ló fi ṣètò ọ̀run, hallelujah. Ó ní ẹ̀mí òun ara ni a sì ń pè ní ènìyàn. Mo sọ pé a sì ń bọ̀ ní gbogbo bẹ̀yẹn, a sì ń bọ̀ ní gbogbo bẹ̀yẹn, ẹ̀mí òun ara, a máa sọ gbogbo náà sí jẹ́, òun ló yẹ kíni, òun là ń pè ní ènìyàn, ẹ̀mí òun ara là ń pè ní ènìyàn, yẹn pé ẹ̀mí ni kíni o, ọ̀run, ara ni kíni, ayé, flesh. Ara pín méjì, ara ti ọ̀run òun ni à ń pè ní ọ̀run, ara ti ọ̀run, ara ti ayé méjèèjì ṣiṣẹ́ pọ̀ ní, ara ti ọ̀run ni ẹ̀mí, ara ti ayé ni pé kíni o, àgọ́ ara wa tí a fi kíni o, tá a fi ń jẹ́ ènìyàn. Tí a bá wo ìwé Àìsáyà chapter 40 verse 5 to 8 wípé a ó fi ògo Ọlọ́run hàn, gbogbo ẹran ara ni yóò sì jùmọ̀ rí i. Ẹ̀rí, a ó fi ògo Ọlọ́run hàn, gbogbo ẹran ara ni yóò jùmọ̀ rí i, nítorí ẹnu Olúwa ni ó ti sọ ọ́. Verse 5 ló sọ bẹ́ẹ̀, ẹnu Olúwa ló ti sọ ọ́, a ó fi ògo Ọlọ́run hàn. Ṣé ògo Ọlọ́run hàn lára ẹ̀? Ṣé ògo Ọlọ́run kò ń hàn lára tèmi? Ṣùgbọ́n ẹ jẹ́ kí ọjọ́ tí ènìyàn bá kú, tẹ́mi jáde, a fi ògo Ọlọ́run hàn nìyẹn. Ọjọ́ tí ènìyàn bá kú, tí ẹ̀mí jáde, tó kù àgọ́ ara, ọjọ́ yẹn la fi ògo Ọlọ́run hàn nínú ayé ẹ̀ lively. Ìyẹn pé gbìyànjú sí rè, ẹ̀rí, ẹlòmíràn ní òkú ewúrẹ́, òkú ẹran, òkú ajá gan sàn ju òkú ènìyàn lọ. A fi ògo Ọlọ́run hàn nìyẹn, ká lè mọ̀ pé we are nothing, àjẹ́ kankan, hallelujah. Ẹ wo, ẹ má jẹ́ agbára lákòókò. Ẹsẹ̀ 6 wípé ohùn náà wípé kígbe, òun sì wípé gbogbo ẹran ara ni koríko, gbogbo àgọ́ ògo rẹ̀ sì dàbí ìtànná ìgbẹ́. Gbogbo ẹran ara ni kíni, gbogbo ẹran ara ni koríko, yẹn pé gbogbo apáta tá à ń pera lẹ́nìyàn àdàbí koríko ni, koríko ni wá níwájú Ọlọ́run. Ẹgbọ́n orin Dáfídì Psalm 100, àwa ni ènìyàn, àwa ni àgùntàn pápá rẹ̀, àwa ni kíni, àgùntàn pápá rẹ̀, àgùntàn la jẹ́ níwájú Ọlọ́run, we are nothing. Gbogbo ẹran ara ni koríko, gbogbo ògo rẹ̀ sì kíni, ó dàbí ìtànná ìgbẹ́. Verse 7 wá sọ̀rọ̀, ó ní koríko ń rọ, ìtànná ewéko ń rẹ̀, dájúdájú koríko ni ènìyàn. Ẹ gbọ́rọ̀ Ọlọ́run, dájúdájú koríko ni ènìyàn. Kí ni wá? Ẹsẹ̀ 8 wá wí, ṣùgbọ́n ọ̀rọ̀ Olúwa wà, yóò sì dúró láéláé. Ọ̀rọ̀ Olúwa wa yóò dúró láéláé. Ènìyàn, ayé àtọ̀run á kọjá, mo ti sọ lẹ́ẹ̀kan lówe Mark. Ayé àtọ̀run á kọjá, ènìyàn á kọjá lọ, á máa kọjá lọ, á máa kú. Ṣùgbọ́n ọ̀rọ̀ Ọlọ́run máa wà for life ni. Ọ̀rọ̀ Olúwa Olúwa wa yóò dúró láéláé. Tá bá wo ìwé Psalm 146 verse 4 wípé ó ní ẹ̀mí rẹ̀ jáde lọ, ó sì padà di erùpẹ̀. Ẹ̀mí ènìyàn jáde lọ, ènìyàn padà di erùpẹ̀. Ayé àtọ̀run á kọjá. Mo ti sọ, ọjọ́ tí ẹ̀mí bá jáde lára ènìyàn, flesh tó ń jẹ mi àti ẹ lójú,
ó padà dèrùgbẹ̀. Oh my God. Ìyẹn ni pé ẹ̀mí yóò jáde lára ènìyàn ní ọjọ́ kan ẹ̀mí á jáde lára ènìyàn. Ìyá wa padà di kíni o, ó ní yóò sì padà sí kíni o, á padà sí ibi tó kíni o, ibi tó ti wá. Ẹ̀mí á padà sí ibi tó ti wá, ara tí ọ̀run á padà sọ́run. Ara tayé náà nǹkan, òun náà ń padà síbi kíni o, síbi tó náà ti wá. O gbọ́ nǹkan tí ìwé 2 Corinthians chapter 5 verse 1 sọ ni. Ilé tí a kọ́, ilé tí a kò fi ọwọ́ kọ́, ilé tí a kò fi ọwọ́ kọ́, ti ayérayé nínú àwọn ọ̀run. Ibi tí ẹ̀mí ń padà sí nìyẹn o. Ilé ayérayé, ibi tí a kò fi ọwọ́ kọ́. Rántí pé nígbà tá a máa mọ ènìyàn, Ọlọ́run ló mọ̀ o, ó mọ̀ ni, ìyẹn pé nǹkan tá a fi ọwọ́ mọ lènìyàn. Àmọ́ wá bí oh my God, ṣé ọgbọ́n ni ọgbọ́n bèrè sọ ni, ó ní ṣé àmọ́ lè sọ fún àmọ́ kòkòkò pé kí ló ń fòun mọ tàbí kí ló fẹ́ fòun tàbí báwo ló ṣe máa fòun mọ nǹkan kan báyìí. Ọ̀rọ̀ Ọlọ́run yìí, ọ̀rọ̀ Ọlọ́run lágbára, ọ̀rọ̀ Ọlọ́run yìí àìkú ní títí ayé. Ó gbọ́, kò lè kú láyéláyé. Èmi àti rẹ̀ á kú, á kọjá lọ, ayé àtọ̀run á kọjá lọ, á lọ. Ṣùgbọ́n ọ̀rọ̀ Ọlọ́run ò lè kú láéláé. Ọ̀rọ̀ ó yè, ohun tó yè koro ni òtítọ́ lọ̀rọ̀ Ọlọ́run. Á kọjá lọ. Ó ní ilé tí a kò fi ọwọ́ kọ́, ti ayérayé nínú kíni o, nínú àwọn ọ̀run. Ara tó wá padà sípò rẹ̀, ipò rẹ̀ tó ń jẹ́ ayérayé. Bẹ́ẹ̀ ara kíni o, ara tayé pẹ̀lú òun náà kíni á padà sí ipò rẹ̀. O gbọ́ nǹkan tí ìwé yẹn sọ ni. Ó ti gbàgbé pé ní olùpẹ̀ láti mú ẹ wá. Ó ti gbàgbé pé ó máa padà dé olùpẹ̀. Oh my God. Genesis chapter 3 verse 19. Nínú rẹ̀ ni a ti mú ọ wá, ìwọ ó sì padà di erùpẹ̀. Nínú rẹ̀ láti mú ọ wá, ìwọ ó sì padà di erùpẹ̀. Ayé àtọ̀run á kọjá. Dájúdájú àwa ènìyàn yìí ni a fi ń pa òwe ayé àti ọ̀run. Ọ̀rọ̀ mi yẹ lónìí. Gbọ́, mo wí lórúkọ Bàbá tọmọ tẹ̀mí mọ́ fún ìwọ tó rí àmì ńlá ṣe, etí ìgbọ́ àyè àgbà ṣe, tó máa fi gbogbo ìgbà tó máa fi ro ohun ti ọ̀run pé ayé yìí á kọjá lọ, ó gbàgbé ni. Mo ti ń wọ ẹni pé ó ṣe tó dàbí pé mo ti fẹ́ wọnú ìwàásù dẹ̀kọ́ mo ń ṣe. Iṣẹ́ táwọn mi pé lọ máa fi ọ̀rọ̀ mi yí àwọn ènìyàn, jẹ́ kó mọ̀ tó mọ nǹkan tí wọ́n ń kà nínú ọ̀rọ̀ náà. Ìbárí ayé ìṣọ̀tá Ọlọ́run ni o. Mo fẹ́ kó lọ́mọ lónìí pé èmi àti rẹ ní ọ̀run òun ayé, ní orúkọ Jésù Kristi ti Násárẹ́tì. Nígbà tó bá di ọjọ́ ìkẹyìn, èmi àti rẹ a ó lè dé sí Jésù Olúwa wa. Àmín, àmín, àmín.